olórin fuji alhaji Sefiu Alao ti forin kìlọ̀ fún gbogbo àwọn àáfàá àwọn mùsùlùmí àti àwọn ọba tó ń yájú sí Ooni of Ife o. Àwọn tí wọ́n ní Ooni kì í ṣe ọba fún àwọn mùsùlùmí. Àwọn èèyàn gbàgbọ́ pé ọ̀rọ̀ yìí bá Oba Oluwo àti Grand Mufti Iwo wí, ṣé lóòótọ́ ni? Bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ẹ gbóhùn orin yìí lẹ́nu alhaji Sefiu Alao. Ẹ gbọ́ bí wọ́n ṣe fi ránṣẹ́ nínú rẹ́kọ̀dù tí wọ́n dẹ́díkéètì sí Ooni of Ife. Ohun tọ́rọ̀ ẹ̀sìn ti wá dà ńlẹ̀ Yorùbá ti wá kọjá bẹ́ẹ̀ o, pàápàá lórí ayélujára. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu Sefiu Alao. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ọba lẹ́yìn Ooni, lẹ́yìn Ooni, ẹ sọ fún kó ní sùúrù o. Ogún mẹ́rin ọdún lè ní bàbá sì wà lórí ọba. Ooni ìjòyè àtẹ́jọ́ 40, ó ti pọ́dún mẹ́wàá lórí oyè. Bàbá tún ṣe 50 years èyí tó dáyé. Kẹgbẹ́ kẹgbó kẹtọ́ ọmọ rọ́pò ọmọ Margaret adé àpẹ lórí ìbàdàn. Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn, ó lágbára. Bàtà pẹ́ ẹlẹ́sẹ̀ wọn bá wa Ooni gbogbo Oòduà pátápátá. Gbogbo ẹni tó ń pìtàn kìtàn ẹ sọ fún wọn kí wọ́n lọ ṣọ́ra wọn. Ooni àwọn béèrè ibi wọ́n bá gbé tiwa o. Bàbá ò béèrè ẹbí wo lóṣù wọn o. Òpìtàn tó fẹ́ dojú ẹ̀ lábòlẹ̀, àwọn tó fẹ́ dojú ẹ̀ lábòlẹ̀, a ò béèrè o. Bàbá ò béèrè ẹbí wo lóṣù wọn. Ọba lẹ́yìn Ooni, lẹ́yìn Ooni, ẹ sọ fún kó ní sùúrù o. Ogún mẹ́rin ọdún lè ní bàbá sì wà lórí ọba. Ooni ìjòyè àtẹ́jọ́ 40, ó ti pọ́dún mẹ́wàá lórí oyè. Bàbá tún ṣe 50 years èyí tó dáyé. Kẹgbẹ́ kẹgbó kẹtọ́ ọmọ rọ́pò ọmọ Margaret adé àpẹ lórí bàtà pẹ́ ẹlẹ́sẹ̀ wọn bá wa. Ooni gbogbo Oòduà pátápátá. Gbogbo ẹni tó ń pìtàn kìtàn ẹ sọ fún wọn kí wọ́n lọ ṣọ́ra wọn. Ooni àwọn béèrè ibi wọ́n bá gbé tiwa o. Bàbá ò béèrè ẹbí wo lóṣù wọn o. Òpìtàn tó fẹ́ dojú ẹ̀ lábòlẹ̀, àwọn tó fẹ́ dojú ẹ̀ lábòlẹ̀, a ò béèrè o. Bàbá ò béèrè ẹbí wo lóṣù wọn. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí alhaji Sefiu Alao fi kọrin yìí ní èyí tí wọ́n fi ṣe èyí tí wọ́n dedicate sí kábíyèsí Ooni of Ife? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.